Ará dẹ̀ o, ògúlùtú bọ́nú omi, ará dẹ̀ o. Inú ayọ̀ àti ìdùnnú ni àwọn olùgbé ìpínlẹ̀ Niger àti Kwara wà báyìí o, gẹ́gẹ́ bí ọwọ́ ṣe tẹ gbajúgbajà olórí àwọn agbébọn-jàní léyìí tó ti ń yọ wọ́n lẹ́nu ní apá kan Kwara àti ìpínlẹ̀ Niger láti ọjọ́ tó ti pẹ́. Nínú àtẹ̀jáde kan èyí tí gómìnà ìpínlẹ̀ Niger tó fi léde léyìí tó tẹ àtótó arére lọ́wọ́ ló ti ní ọwọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ó ti tẹ olórí àwọn ajínigbé ní Abubakar Abba tọ́pọ̀ èèyàn mọ̀ sí Mahmuda tó jẹ́ pé wọ́n ti ń yọ àwọn ènìyàn ìpínlẹ̀ Niger àti apá kan Kwara lẹ́nu láti ọjọ́ tó ti pẹ́. Gẹ́gẹ́ bó ṣe wí, wọ́n ní Mahmuda yìí òun náà wọ́n ti ń gbé kúkúrú tí wọ́n ń gbé gúngùn tí wọ́n sì ń gba ẹ̀mí ọ̀pọ̀ èèyàn tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn tó wà lábúlé ni wọ́n ti ń fẹsẹ̀ fẹ tí wọ́n ń fi ilé wọn sílẹ̀ látàrí bí àwọn agbébọn-jàyé bí wọ́n ṣe ń yọ wọ́n lẹ́nu. Olóko ò lè roko, olódò ò lè rodò. Ṣùgbọ́n ní báyìí o, gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Umar ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọwọ́ ti tẹ gbajúgbajà ajínigbé tó jẹ́ olórí àwọn ajínigbé nì. Gómìnà Abdulrasaq gbà wá o, wá ran àwọn táwọn agbébọn ṣe àkọlù sí, wá ràn wọ́n lọ́wọ́ o. Àwọn olùgbé ìlú Babańlá níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara àwọn ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ọ̀hún. Àwọn olùgbé ìlú Babańlá níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ni wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Abdulrahman Abdulrasaq báyìí o. Wọ́n ní gbogbo àwọn tó farakásá níbi àkọlù táwọn agbébọn-jà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe sílùú ọ̀hún tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n pa èèyàn 5. Wọ́n ní kíjọba kí gómìnà kọjọ jàre kó ran àwọn tó farakásá níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún kó ràn wọ́n lọ́wọ́ ní kíákíá. Níbi àtẹ̀jáde kan èyí tí ọba ìlú ọ̀hún ọba Aliyu Adégbóyèga Àlàbí Arójòjòyè kẹta léyìí tí ó fi léde tó tẹ àtótó arére lọ́wọ́ ló ti ní àwọn dúpẹ́ lọ́wọ́ gómìnà o, ipa ribiribi tó kó àti ipa pàtàkì tó kó lórí bí wọ́n ṣe darí àwọn ẹ̀ṣọ́ aláàbò wá sílùú Babańlá lásìkò tí àwọn agbébọn ọ̀hún tí wọ́n ṣe àkọlù. Wọ́n náà dúpẹ́ lọ́wọ́ gómìnà o, àwọn mọ̀ lóore. Ṣùgbọ́n o, ní orúkọ gbogbo ìlú Babańlá ni àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà o kí wọ́n jọ̀ọ́ jàre kó wá ran àwọn èèyàn lọ́wọ́ nílùú Babańlá o, pàápàá jùlọ àwọn tí ó farakásá níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ọ̀bàláyé tẹ̀síwájú pé òní ní báyìí o, ọ̀rọ̀ náà ti fẹ́ di iṣu atayanyan. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àgbẹ̀ ni ò lè wọnú oko lọ dáko mọ́ o, tóníkàlùkù sì ń fi òkú wọn sílẹ̀ tí wọ́n ń sá kiri látàrí pé wọ́n ń bẹ̀rù àwọn báńdíìtì tí wọ́n fi ìbọn tí wọ́n fi ń dẹ́rùbà àwọn èèyàn tí wọ́n sì ń jí àwọn èèyàn gbé. Wọ́n ní fún ìdí eléyìí kí gómìnà kọjọ jàre kan bá ń wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti rí i pé wọ́n náwó ìrànwọ́ wọn sí àwọn ènìyàn nílùú Babańlá, pàápàá jùlọ àwọn tó farakásá níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ṣé òjíṣẹ́ Ọlọ́run leléyìí ni àbí òjíṣẹ́ èṣù? Ọwọ́ ti tẹ pásítọ̀ kan nílùú Òwèrì, òun àti ẹnìkejì rẹ̀ tí wọ́n gbìmọ̀ pọ̀ tí wọ́n fi tipátipá jẹran sunkún sí lára obìnrin ọmọ ìjọ wọn kan léyìí tí wọ́n sọ pé wọ́n dọ́gbọ́n sọ pé àwọn ṣètò àdúrà kan fún tí pásítọ̀ yìí ó sì fi tìpátìkúùkù ó fi jẹran sunkún sí arábìnrin ọ̀hún. Pásítọ̀ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Ikenna Emmanuel àti ẹnìkejì rẹ̀ tí wọ́n jọ gbìmọ̀ pọ̀ láti ṣe iṣẹ́ burúkú yìí Franklin Chisoba ni wọ́n ti ń káwọ́ pọ̀nyìn tí wọ́n sì ń wà ní àkóló ọlọ́pàá báyìí nílùú Òwèrì lórí ẹ̀sùn yìí pé wọ́n fi tìpátìkúùkù jẹran sunkún sí ọ̀dọ́mọdébìnrin ẹni 20 ọdún kan. Gẹ́gẹ́ bí ohun tí àtótó arére wí tọ́gbọ́ látẹnu agbẹnusọ ọlọ́pàá ìyẹn DSP Henry Okoye lórí tó fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó fi múlẹ̀. Ó ní pásítọ̀ yìí ló ṣe bẹ́ẹ̀ tóun àti ẹnìkan tí wọ́n jọ gbìmọ̀ pọ̀ tí wọ́n ní àwọn ṣètò àdúrà kan fún arábìnrin kan tó jẹ́ ọmọ 20 ọdún. Ètò àdúrà ìtàn láwọn ṣe yìí òun ni wọ́n fi tàn án lásìkò tí àdúrà ọ̀hún lọ lọ́wọ́ ní pásítọ̀ ló ṣe bẹ́ẹ̀ ló ki
ọ̀dọ́bìnrin yìí mọ́lẹ̀ pẹ̀lú tìpátìkúùkù tó sì fi tipátipá jẹ ẹran sunkún sí rẹ̀. Ọlọ́pàá ní pásítọ̀ yìí ń bẹ láhàámọ̀ àwọn báyìí o táwọn sì ń ṣe ìwádìí lọ́wọ́. Lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí, àwọn fojú pásítọ̀ yìí àti ẹnìkejì tí wọ́n jọ gbìmọ̀ pọ̀, àwọn fojú wọn ba ilé-ẹjọ́ níbi tí wọ́n ti fi mú kàtà òfin ìjọba. Nípínlẹ̀ Rífàsì, pásítọ̀ kan mà ti wọ gàwo. Pásítọ̀ kan àtàwọn ọmọ ìjọ mẹ́rin ni wọ́n ti wà lákọlò ọlọ́pàá báyìí nípínlẹ̀ Rífà. Ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n ní ṣe ni pásítọ̀ yìí ó kó àwọn ọmọdé àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́, ó kó wọn lọ sí odò, ó bọ́ wọn lẹ̀ sí hòhò, ó sì bẹ̀rẹ̀ sí ṣe ẹgba kòbókò, ó bẹ̀rẹ̀ sí ṣe fún àwọn ọmọ yìí. Ṣùgbọ́n ní báyìí o, pásítọ̀ wọn ní kó wá wí tẹnu rẹ̀ ohun tó di lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́. Pásítọ̀ kan torúkọ rẹ̀ ń jẹ́ Ìfẹ́díọ̀rà Joseph àti àwọn ọmọ ìjọ mẹ́rin kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti wà ní àkọlò ọlọ́pàá báyìí nípínlẹ̀ Rífàsì fẹ̀sùn wípé ó kó àwọn ọmọdé, ó kó wọn lọ sí odò. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní pásítọ̀ yìí ló ṣètò ètò kan tó ń lọ bí ọjọ́ mẹ́ta ni wọ́n fi gbé ètò náà kalẹ̀ fún àwọn ọmọdé. Ṣùgbọ́n o, ṣe ni àwọn èèyàn wọ́n ní fọ́nrán fídíò kan tó gba orí ayélujára níbi tí pásítọ̀ yìí tó ti bọ́ àwọn ọmọ kéékèèké tọ́jú orí wọn ò ju ọdún 9 lọ, ó bọ́ wọn lẹ̀ sí hòhò, ó bẹ̀rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tó ń fún wọn ní ẹgba. Ọlọ́pàá nípínlẹ̀ Rífàsì wọ́n nígbà tí àwọn rí fídíò yìí làwọn lọ fi gbọ́rọ̀ òfin, làwọn lọ fi gbé pásítọ̀ àti àwọn ọmọ ìjọ míì tó ń lọ bíi 4 kán wá wí tẹnu wọn o. Ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá rọwọ́ tí wọ́n fi hu irú ìwà báyìí lè tó tàpá sí òfin. Ní báyìí o, wọ́n ní àwọn pásítọ̀ àtọmọ ìjọ 4 wọ́n ń bẹ ní gàlagàlà ọlọ́pàá tí wọ́n sì ń wí tẹnu wọn ìdí tí wọ́n fi dánrú nǹkan bẹ́ẹ̀ wò.